Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí ìkànnì yìí. Adúpẹ́ ire báyìí la máa bára wa ṣe. Kí n tó bọ́ síṣẹ́ tí a ṣe, orúkọ mi ni Sọjí Abíọ́jẹ́là. Lórí ìkànnì yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí channel yìí. Bẹ́ẹ̀ ni, ìlépa wa bí 1 million plus ni o. Ẹ dákun, àjọṣe wa ni, kò sì ní bàjẹ́ láṣẹ Elédùmarè. Mo ń fi ìtumọ̀ sí orúkọ tàbí oríkì Ọláoyè ọba wa Ghandi Òrùmagẹ́gẹ́ kẹta. Mo ti sọ ohun tó pọ̀. Lónìí mo fẹ́ lọ sí abala kan. Bẹ́ẹ̀ ni, tí ẹ̀yin gan ó sì kíyèsí pé tí ẹ bá wò dáadáa, ẹ máa rí ìfarajọ yẹn nínú ìgbé ayé ọba wa Ghandi Ọláoyè. Abala tí wọ́n lọ ń bẹ̀ ó ní bágbọ́n ṣòro. Wọ́n ní akìdíbọlé bí Ṣàngó ṣòro àfìdítìràwọ̀. Bágbọ́n ṣòro akìdíbọlé bí Ṣàngó ṣòro àfìdítìràwọ̀. Bí Ṣàngó ṣòro àfìdítìràwọ̀. Ṣé ẹ rí ìlà tí mo yọ nínú oríkì Ọláoyè o? Ìlà yẹn ní agbára. Bí agbọ́n ò bá jà, yóò kọ́kọ́ wọlé lọ mú agbára wá. Bí Ṣàngó ọba sì sán àrá, ó ní ìgbẹ́kẹ̀lé lájùlé ọ̀run, ó ní ìgbẹ́kẹ̀lé nínú àwọn ìràwọ̀ tí ó ṣe àtìlẹ́yìn fún un. Kẹlẹ̀ rí mú bẹ́ẹ̀, ṣe rí Ọláoyè. Ìgbẹ́kẹ̀lé wọn nínú Ọlọ́run ní agbára. Tẹ́ ẹ bá sì kíyèsí ọba Ghandi kì í sọba tí máa ń jà báwọn ọba yòókù ṣe máa ń jà. Bẹ́ẹ̀ ni, kì í jà bí wọ́n ṣe jà. Àwọn ọba yòókù ó ti pàṣẹ, wọ́n ti ṣe tó lágbára pé àwọn tí ń gbógun ti òun o, kí nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí wọn àbí ọlọ́pàá lọ gbé wọn. Ẹ rí i pé Ghandi ọba Ọláoyè ò ṣe bẹ́ẹ̀. Nítorí pé níran tiwọn bágbọ́n ọba ṣòro yóò kéde bọlé, àwọn ó ṣe rìtírìtì, wọ́n ó ṣe àgbéléwọ̀n, wọ́n ó ṣe àgbéyẹ̀wò, wọ́n wà túnra ró nínú Ọlọ́run. Bí Ṣàngó wọn ọba sì jà, yóò fìdí tìràwọ̀. Ọ̀gbágbá aláyà bí ikọ́ bàbá là ń pè Ṣọ̀únù Ọláoyè Òrùmagẹ́gẹ́ kẹta. Bágbọ́n ọba ṣòro àfìdíbọlé, bí Ṣàngó ṣòro àfìdítìràwọ̀. Bẹ́ẹ̀ ni, bọ́mọ Ọláoyè yóò bá ṣòro àfẹ̀yìntì Ọlọ́run ọba àkìjà rẹ̀ nù. Ẹ̀yin tẹ́ ẹ wá lérò pé ẹ lè rí ọba Ghandi fín ṣọ́ra yín kẹ́ ẹ ṣe bọ̀kọ̀. Nítorí pé agbọ́n tí ó ṣòro kọ́ ti lọ kìdíbọlé o. Ṣàngó tí ó jà ó ti lọ fìdítìràwọ̀. Ọba òkè tó dáràwọ̀ ń bẹ lẹ́yìn Ṣàngó. Ọba òkè tó dá Ghandi Afọlábí Ọláoyè tó ránṣẹ́ wá jọba lórí ìtẹ́ ń bẹ lẹ́yìn rẹ̀. Ẹgbẹ́jẹ́ forí ẹ̀sìn mi àgbàjà. Fọ́jọ́ tòní, mo dúró ná. Orúkọ mi ni Sọjí Abíọ́jẹ́là. Ire o.